Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Olùgbọ́ mi alápọ̀nlé lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam. Níbi fọ́nrán tá a ṣe lọ sẹ́yìn, a sọ̀rọ̀ ń pa bá a ti ṣe umrah. Eléyìí ṣe mọ̀ pé mo sọ pé hajj táwa fẹ́ ṣe òun náà ni hajju tamattu, hajju ìgbádùn, hajj tá a kọ́kọ́ ṣe umrah tá a bọ̀ṣọ ihram wálẹ̀ ká tó wá ṣe kíni o, ká tó wá tún gbé aṣọ ihram wá lọ́jọ́ kẹjọ oṣù Zulhijjah. Nínú fọ́nrán yẹn tí mo wá ṣe sẹ́yìn yẹn, mo ṣàlàyé bá a ti ṣe umrah, ṣùgbọ́n mi ṣàlàyé ní ti fún tẹ̀dọ̀ nípa bá a ti ṣe tawaf àti safa àti marwa. Mo kàn sọ ní bí elérèfé ni. Ṣé rí tawaf yẹn òpó kan ni nínú òpó umrah tá a fẹ́ ṣe. Ọlọ́run bá ló pa á láṣẹ pé ká ṣe nínú al-Qur'an. Olúwa sọ pé bismillahir rahmanir rahim waliyatawafu bil baytil atiq. Olúwa ní bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ hajj o, ẹ ṣe tawaf pẹ̀lú ẹ̀rọ kiri-ká lé Allah subhanahu wa ta'ala. A rọ̀ kiri-ká rẹ̀ lẹ́ẹ̀méje là á rọ̀ kiri-ká rẹ̀. A fi apá òsì wa, a fi kàábà sí apá òsì wa, apá àlàáfíà wa la fi kàábà sí. Ẹ má gbàgbé mo sọ pé a yọ apá ọ̀tún lẹ̀ tá a bá fẹ́ ṣe tawaf nínú aṣọ àràmì wa, kì í ṣe obìnrin mò ń sọ, àwọn ọkùnrin mò ń sọ. Ọkùnrin ó yọ apá ọ̀tún lẹ̀, á pa kájà rẹ̀ la fi ṣe tawaf. Níbi iná aláwọ̀ ewé yẹn náà láti bẹ̀rẹ̀. Tá a bá ti bẹ̀rẹ̀ níbi iná aláwọ̀ ewé yẹn, a máa lọ. Ṣé rí igun kan ní iná aláwọ̀ ewé yẹn wà o? Igun tí iná aláwọ̀ ewé yẹn wà, igun tó wá wà ká tó kẹ igun yẹn, ibẹ̀ tó tá a bá ti débi igun yẹn ká ti máa sọ pé Ọlọ́run o, orí ayé àtàlìkíyámà Ọlọ́run mọ́ṣẹ́ ṣe fún mi. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Mo fọlọ́run ọba bẹ̀ ọ́, mọ́ rí tẹnì kankan rò nídìí Káàbà. Àwọn tí wọ́n ń sunkún táwọn náà ń pariwo tán ń bẹ Ọlọ́run ọba, tán ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba, má sọ̀rọ̀ kò bá kùn gbé sí wọn. Má wò pé wọn ò gbédè rẹ, má sọ̀rọ̀ tí ò dáa sí wọn. Ń fún ọ lẹ́sẹ̀ẹ́, ń gba ọ lójú. Àìjà nídìí Káàbà, àìsọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣá nídìí Káàbà, àìsọ̀rọ̀ bú sí yẹn nídìí Káàbà. Ẹni tó ń bá nájà ní kó máa fèsì, òun náà ni Allah subhanahu wa ta'ala. Kó máa tọrọ orí ńláńlá lọ́dọ̀ rẹ̀, orí ayé àtàlìkíyámà. Pàtàkì jùlọ kó tọrọ pé ó fẹ́ wà pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá dijọ́ gbéra al-qiyamah. Eléyìí náà ni bá a ti ṣe tawaf. Tẹ́ bá ti wá parí tawaf yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ níbi fọ́nrán tó kọjá wípé a yan náfìlà méjì ní ìdí Káàbà ká tó máa lọ sí Safa àti Marwa. Bàbá ti dé Safa àti Marwa gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé síwájú, a kọjú sí Káàbà, a ṣe sàskar, a ṣe àyà al-Qur'an tó sọ pé inna as-Safa wal Marwata min sha'airillah. Tá bá ti ká tán, Allahu akbar tí mo ṣàlàyé níbi fọ́nrán yẹn, a kà á wá ara máa lọ díẹ̀díẹ̀ títí tá a fi débi iná aláwọ̀ ewé. Iná aláwọ̀ ewé yẹn wá gùn. Ṣé rí tá bá ti débi iná aláwọ̀ ewé yẹn, ọkùnrin ó pọ̀ ṣẹ̀ṣẹ̀, ọkùnrin á pọ̀ ṣẹ̀ṣẹ̀, á ṣe bí ẹni ń sá eré, ní sáré. Obìnrin ò ní ṣe bẹ́ẹ̀, obìnrin ó ra máa rìn tiwọn ni o. Ṣùgbọ́n àwọn ọkùnrin á pọ̀ ṣẹ̀ṣẹ̀, á ṣe bí ẹni ń sá eré títí tá a fi parí iná aláwọ̀ ewé yẹn. Tá bá ti parí iná aláwọ̀ ewé yẹn, á tún ra máa rìn lọ, á máa ṣàskàrù wa lọ. Bá ti wá máa ṣe nìyẹn tí ó fi pé ẹ̀ẹ̀méje. Wassalamu alaikum.